Níbo ni búkútù wà? Ẹ̀mí àwọn wòlíì. Gbogbo ènìyàn tó máa lọ́jọ́ ayọ̀ wọ́n máa ń kọ́kọ́ ní ọjọ́ ẹkún. Gbogbo ènìyàn wọ́n máa ní ọjọ́ ẹ̀rín wọ́n máa ń kọ́kọ́ ní ọjọ́ ìbànújẹ́. Gbogbo ènìyàn tán máa gbìn àìtán máa kórè wọ́n máa ń kọ́kọ́ gbìn. Gbogbo ènìyàn tí ó dókè náà máa ń kọ́kọ́ wà nísàlẹ̀. Gbogbo ẹni tí ó kọ́lé yóò kọ́ ṣe foundation. Gbogbo ẹni tó máa dàgbà ni wọ́n ó kọ́kọ́ kéré. Everything starts somewhere. If you don't start it somewhere, you are going nowhere. Tó o bá ti bẹ̀rẹ̀ láti ibì kan, ó lọ bí ọ̀tọ̀. Tó o bá ti ní wo mẹ́kún sun, then ẹ̀rín ò fi tẹ̀nu ẹ̀. Tí o bá ti sọ pé èmi ò lè jìyà o, ẹ ò lè jọrọ̀. Tó o bá lò lè fàyàrán ìdánwò, then ó lè yege. Bíbélì wípé ẹni tó bá forí tì í dópin. Kí ni ìtumọ̀ forí tì? Ẹni bá fara dà á, ẹni bá fara mọ́, ẹni bá fàyàrán ìdánwò, ẹni bá fi ara gbọgbẹ́ rẹ̀, ẹni bá forí tì í dópin, òun nìkan la ó gbàlà. So bá ń jíṣẹ́ fún àwọn tí wọ́n sọ pé àwọn kàn fẹ́ déédéé dókè láì jẹ́ pé ojú wọn rí. Sọ fún wọn pé òkè ò lè fàyè gbárù wọn. Tí wọ́n bá wá rápálá, tí wọ́n jìyà àti dókè, ṣùgbọ́n tó kàn dókè lójijì. Bí wọ́n ṣe dókè lójijì, bẹ́ẹ̀ ni làálàá wọn tó ròkè, bẹ́ẹ̀ ni ó ṣe padà jábọ́. Torí oníwàásù orí kẹta wíbẹ̀ pé olúkúlùkù gbogbo ní ìgbà àti àkókò ń bẹ fún àti iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run. Èmi ti rẹ́ni tó ti sunkún rí tó dẹ̀ padà rẹ́rìn. Èmi rẹ́ni tó fẹsẹ̀ rìn tó padà fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn. Èmi ti rí ẹni tí ayé ti yọ̀ ṣùgbọ́n tí ayé tún wá padà kí kú oríire. Èmi ti rí àwọn tí wọ́n yálé gbé tán padà dẹni tí ń bùn yẹn lé. Èmi ti rí àgbẹ̀ tí ò bímọ rí ó dẹ̀ padà bí méje. Èmi dẹ̀ ti rí ẹni tó bímọ rí tó padà dé láì lọ́mọ. Èmi ti rí ọmọ iṣẹ́ tó padà di ọ̀gá rí. Mo dẹ̀ ti rí ọ̀gá tó padà tún tọrọ jẹ lọ́wọ́ ọmọ iṣẹ́. Ẹnìkan lè sàmì ń bí bóyá ẹ̀yin wá bí o mọ̀ pé èmi wá. Mi ò wá mọ̀ bóyá ẹ̀yin wá. Èmi wá. Sẹ́yìn wá. Mo wá. Oṣù ọ̀pẹ wá o. Ó ti wà lágbolé agbára. Ọ̀gá ọ̀rọ̀ wà lórí ẹ̀ máa bọ̀. Òun wa ọ̀kadà. Máa bọ̀. Ó ń wa ọ̀kadà. Ẹ̀sùn mi. Ẹ̀sùn. Ó ń wa ọ̀kadà jẹ́jẹ́. Kéèyàn máa wa ọ̀kadà. Ẹbí ọgbà ní ìsọ́mẹ̀ntì ni. Wọ́n gbé fún ẹ lọ́fẹ̀ẹ́ ìsọ́mẹ̀ntì. Ẹ̀sùn pé wọ́n tún ń ṣíwọ́ fún. Wọ́n ń ṣíwọ́ fóun pé wọ́n á gbọ̀kadà yìí, èmi wọ́n gbé fèmí ni, èmi náà ń ṣíwọ́ fún wọn. Mo fẹ́ fà á kan lórí ọ̀rọ̀ ẹ̀, ẹ̀rí pé ọ̀rọ̀ rẹ̀ máa di ògo. Wọ́n gbé ọ̀kadà fóun pé à ń ṣíwọ́ fún ọ. Ó ti wá ń gun ọ̀kadà yẹn. Ó wá dọjọ́ kan, ó wá ń gun ọ̀kadà yẹn lọ. Ẹnìkan wá dá dúró. Ẹni wá gorí ọ̀kadà ẹ̀. Ẹnìkan péré. Ó
ó wá ń gbé ẹni yẹn lọ ní àdúgbò bò ládùúgbò challenge à ń gbàdúrà kan lọ pé ogun tẹ́ ẹ̀ mọ̀ díẹ̀ ogun tó ṣe kí ni tí mi mọ̀ díẹ̀ bẹ́ẹ̀ bá sàmí ogun yẹn ò ní wọlé tọ̀. Bẹ́ẹ̀ bá sàmí ogun yẹn ò ní wọlé tọ̀. Àmì yẹn ò tí ì níná. Bẹ́ẹ̀ bá sàmí ogun yẹn ò ní wọlé tọ̀. T-boy ó dẹ̀ gbé èèyàn wọ́n dọ́kadà dúró. Ọmọ ọlọ́kadà ni ó dẹ̀ dúró. Àbí sí ọlọ́kadà kọ́ ni láti gbé èrò ìbílẹ̀ ni ó ti rówó ọ̀kadà muslim ó dẹ̀ wọnú ọ̀kadà ẹ̀ ó dẹ̀ fi ọ̀kadà gbé ẹni yẹn lọ along the way bó ṣe ń gbé lọ ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ títì ẹni ẹ mú fóònù dání tiẹ̀ ẹni tó ń gbé lọ́kadà bó ṣe ń gbé lọ ẹni tó ń gbé lọ́kadà ó já fóònù gbà lọ́wọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ títì. Hallelujah. Ẹni tó ń gbé lọ òun já fóònù gbà lọ́wọ́ ẹ tó wà níbo tó wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ó ti já fóònù gbà lọ́wọ́ ẹ̀ ìyẹn ń pariwo ó lè bóyá rùbẹ́lẹ̀ bóyá kò lè. Masali kaoribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò. Bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area. Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tÓlúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó létí gbàdúà lóòótọ́ ó létí gbààwẹ̀ lóòótọ́ ó létí lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣọ́mọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀ jẹ́ a jọ wá ojú Olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n sọ́nà fún ọ tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jájọ gbàdúrà lé lórí kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì wòmísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè
wo mi sà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúà má jẹ́ kó sú ọ jájọ gbàdúà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ ń gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù stay blessed in Jesus name. dúró bóyá kò lè dúró òun kan òun náà kàn ń sáré pé kò dà kí ló ká ṣe báwọn ẹ ṣe dá ó dúró ni ókè ó dúró ó tiẹ̀ dúró ni ṣe ń gbọ́ àṣọ dúró dídúró tó wá dúró kí wọ́n lè ṣẹlẹ̀ ẹn tó dá fún gbà ṣe mẹ́tì nǹkan ti mọ́ lára òun bó ṣe dúró báyìí ṣe mọ òun lòun wà lẹ́yìn ọ̀kadà ó easy fóun láti sáré bẹ́ẹ̀lẹ̀ lórí ọ̀kadà òun lòun wọ̀ ọ̀kadà wọn bóun dá kó sáré bẹ́ẹ̀lẹ̀ ó gbọ́dọ̀ stop kó fi kíní sí ó fi ọ̀kadà sí half time hallelujah Hallelujah. ọ̀gá tó ń tọ́ kíní ní táìmù yìí ẹ fi lẹ̀ no hallelujah Hallelujah. ẹni kó má lọ bá wọn. Ìpẹ́lá káà fún àwọn ọmọdé ẹ̀sẹ̀ ìpínlẹ̀. ókè tó wà lè dé ìtọ́lá ó tẹ̀ bá àtẹ̀ ìdílé lọ́wọ́. now àdúgbò fún yẹn pọ̀ bí bọ́jọ́páyọ̀ lè ìyẹn bẹ́ẹ̀lẹ̀ lórí ọ̀kadà ìyẹn mẹ́rẹ́ bó ṣe mẹ́rẹ́ àwọn èèyàn máa mú náà bá mú un pé ìwọ ló gbólé ìwọ gangan ló lè ẹ má rìnrìn ìfura ni hallelujah ẹ má rìn ní bèbè nǹkan nìyẹn bọ́n ló gbé kí làwọn yóò sọ wọ́n ní ẹjọ́ wá ni wọ́n ní torí pé òun kàrà yí escape ní ẹjọ́ wá ní irọ́ ni ọ̀rọ̀ di kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mọ́ máa làwọ̀ ni wọ́n bá mú eléyìí ló bá di station July ló ti wà ní ẹ̀wọ̀n orin July náà ti tì mọ́lé nígbà wọ́n wádìí lọ tán wádìí bọ̀ ó lo July ó lo August ó lo ìbẹ̀rẹ̀ September ọjọ́ wo ni náà rìlí ìbẹ̀rẹ̀ Thursday ìjarun wọ́n fi wá mú wá church lẹ́nu wọ́n rìlí ìbẹ̀rẹ̀ Thursday ìjarun ó ti ṣẹ̀wọ̀n àìnídìí ó ti jìyà àìmọ̀dí ó ti jìyà tí ò ṣe ogun tí ò mọ̀ díẹ̀ ti wọlé tọ̀ ọ́ ogun tí ò mọ̀ ń pa ẹ̀ ogun tí ò tiẹ̀ mọ̀ bó ṣe jẹ́ ìdí tí ò mọ̀ bó ṣe fẹ́ wá ó ti fẹ́ lù kí lẹ ti máa pẹni tó gbé èèyàn téèyàn já nǹkan gbà lẹ́yìn ẹ̀ tí bọ̀ì wà téèyàn jọ ń lọ nọ́mà ẹ̀jọ̀ ń lọ ẹjọ́ ń rìn báyìí ẹ̀kọ́ jọ ń sọ̀rọ̀ ó jẹ́ ọ̀rẹ́ yín bí báyìí àbẹ̀ níwẹ̀ ẹ̀kọ́ jọ ń lọ ó kàn jẹ́ nǹkan gbà ó dẹ̀ ya ẹ̀yin náà máa mú o. Bẹ́ẹ̀ sà, àjọ ń lọ ni. Torí pé ẹjọ́ ń lọ ni. Ẹnu ọwọ́ méjèèjì. Ogun tó mọ̀ díẹ̀. Ta ló lè sàmì? Ta ló lè fi agbára sàmì? Ogun yẹn ò ní wọlé tọ̀. Ogun tó mọ̀ nípa ẹ̀. Ó wà o. Kí mo ló ṣe? Ó wá. Ẹ káwọ́lẹ̀. Ṣé ilé ìta gbọ́dọ̀ rí o? Nígbà wá dé, wọ́n wá já sí kòlògbò. Kò sí nǹkan kan mọ́. Kò sí anything mọ́. Màmá ẹ̀ náà tún wà nú àìsàn. Àbí bẹ́ẹ̀ kọ́? Màmá ẹ̀ tún wà nú àìsàn. Oúnjẹ náà ni màmá ẹ̀ ń wò. Ẹ jẹ́ àti ẹ̀dùgbẹ́ lọ́wọ́ Ọlọ́run.
ẹ lọ́pọ̀ ìwò pé wọn ò pa síbẹ̀. Hallelujah. Kí ni máa padà fi ẹ̀yìn olè ẹni tó bá jẹ́ olè kí ni máa padà ṣe fún wọn? Wọ́n máa ń fi ẹ̀yìn wọn ti àgbáni tí wọ́n á yìnbọn fún wọn. Tó ń bá pa kí ni mú ẹ̀fẹ́ ṣe Ọlọ́run tí bọ̀dá ẹ̀ bá padà kú ìyá yẹn ò lè pẹ́ láyé. Torí ẹni tí ìyá ẹ̀ ń wò lójú ni má gbọ́ ọ̀kadà mọ́ o bẹ́ẹ̀ ṣe ń sọ fún láàrin tó lọ́wọ́ tó mú pé sọ pé má gbọ́ ọ̀kadà mọ́ iṣẹ́ wo ló kọ́ bábà ló kọ́ bàbá ti parí yìí ní pé gangan bàbá ti parí màá kàn wòyàn díẹ̀ wọ́n máa ń fún lówó ṣọ́ọ̀bù ẹ̀hẹ́ wọ́n bá ara jẹ́nẹ́tọ̀ fún wọ́n ara àga fún wọ́n rí ẹ̀bí 4 5 wọ́n máa dá lókòwò tí màá kàn bá padà rí màá kàn lọ fídíò ṣọ́ọ̀bù ẹ ṣé o wọ́n ṣayé ẹ̀ ìjùbá lọ wọ́n ṣayé ẹ̀ ṣọ́ọ̀bù wọ́n kó bá ó ṣẹ̀wọ̀n ibo náà ti sọ bí bó sọ ìlàkọjá rẹ níbi tó ti ọmọ má dárúkọ wọ́n ṣàtì wọ́n station ọgbẹ̀lọ́kọ̀tù àti kóòtù náà dé mi lọ sí àgbègbè mọ́ àní má dárúkọ àdúgbò má sọ̀rọ̀ ọ̀bì kankan wọ́n ṣàgbé wọ́n lọ gbé lọ prison láti June àbí July ṣé June ni ok June ni o in June so June July August mo ti ẹ̀kọ́ mo kí ọ kú oríire mo kí kú oríire tí ò tiẹ̀ lo ọdún kan tí ò lọ́dún méjì ogun tẹ́ ẹ̀ mọ̀ díẹ̀ ẹni tó ń plan ogun tí mi ò mọ̀ díẹ̀ fún mi Olúwa ẹ bá jà gbogbo ẹni tí ń plan ogun tí mi mọ̀ ń pa ẹ̀ gbogbo ẹni tí ń ṣètò ogun lẹ̀ fáyé mi gbogbo ẹni tí ń ṣètò ogun lẹ̀ fáyé mi Olúwa fi wọ́n ṣẹ̀ sí Olúwa já wọn sí òun mi ìmọ̀ bóyá gbàdúrà yẹn ó yá. Olúwa já wọn sí òun. Atẹ́gùn òfin látẹ̀kan bẹ̀rù ń fẹ́ báyìí bí ó ṣe ń fẹ́ mo gbọ́ Olúwa ní mo fi atẹ́gùn yìí ṣe májẹ̀mú ẹ máa gbọ́ Olúwa ní ogun kógun tí wọ́n lè fẹ́ gbélẹ̀ lórí ẹnikẹ́ni tí wọ́n ń kà lọ́wọ́ Olúwa ní bí atẹ́gùn yìí ṣe fẹ́ tààrí ó ní bẹ́ẹ̀ lòun fẹ́ àwọn ogun yẹn dànù ó ní bẹ́ẹ̀ lòun fẹ́ wọn dànù títí ìnáwó méjèèjì ogun àtẹ̀yìnjà ogun tí mi ò rò tẹ́lẹ̀ ogun tí wọ́n ń plan fún mi tí mi ò mọ̀ díẹ̀. Hallelujah. Hallelujah. Ẹ̀ka wọlé. Ọ̀dà tó máa gbé lọ́kadà yẹn mà ti sá lọ. Ìyá ti lọ ti ẹ̀. Ṣé òní tí ìlú fóun tán? Ọjọ́ náà ló ti kú ta. Ẹ bá bọ̀dá ìdúpẹ́ o pé kò. Bẹ́ẹ̀ ni sà. Àdúgbò ń yọ o. Ẹ bá dúpẹ́ pé kò. Kí làwọn nǹkan tó máa ń rò nínú ẹ̀wọ̀n pé ṣé rí ìgbà míì ẹ fi bẹ́ẹ̀lì gbàdúrà. Ìgbà míì ẹ fi bẹ́ẹ̀lì gbàdúrà. Ìgbà míì ẹ fi ohun Olúwa gbàdúrà. Ìgbà míì ẹ fi ìṣípayé ẹ̀mí mọ́ gbàdúrà. Ìgbà míì ẹ fi ìrírí èèyàn gbàdúrà. Ìgbà míì ẹ fi ìṣẹ̀lẹ̀ present happening ìgbà míì ó fọ̀rọ̀ ara ẹ̀ gan gbàdúrà. So oríṣiríṣi nǹkan ló fi lè gbàdúrà. Hallelujah. Hallelujah. Ìrírí ẹ̀ nínú prison. Ó bá àwọn èèyàn pàdé mẹ́. àwọn ìwà ń bẹ́ẹ̀ púpọ̀ tí mo wọ́ bẹ̀ tán mo rí bá ṣe kó òkú yẹn jáde.
Mi gbọ́ ẹ̀. Ọjọ́ tí mo wọ ọbẹ̀ mo rí bá ṣe ń gbópa àwọn èèyàn jáde níbẹ̀. Ọjọ́ tó wọnú prison. Orí tó gbópa àwọn ẹ̀. Ibẹ̀ ni mo ti kọ́kọ́ sọ pé Olúwa ṣàánú mi, ẹjọ́ ẹlẹ́jọ́, ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọlọ́mẹ́jì nínú ayé mi. Bẹ́ẹ̀ tí ọkọ̀ bẹ́ẹ̀ sí ní sípò gbà. Ọjọ́ tó wọ bẹ̀, orí tó ń gbópa àwọn èèyàn jáde. Kí ni bó ló ṣe jẹ́ bó ló ń gbópa àwọn èèyàn jáde? Àwọn èèyàn gbogbo ara wọn ti bàjẹ́ tó yẹ pé wọ́n ti sí mọ́lẹ̀ rẹ pé mo gbà bí mo ṣe ń wọ gbígbà. Ìwọ gan bó ṣe dúró ìwọ gan nílò onídìí ìtọ́jú bó ṣe wà yìí. Ṣé ẹ̀rí ni má sí ẹ̀rí nǹkan? Má sí ara o. Ṣé ẹ̀rí ni ẹ̀rí bó ṣe dé ni? Ẹ̀yin mélòó lè wà ní prison? Ẹ̀yin mélòó? Àwọn yìí àwọn tá a sá wà níbi tí mo sùn tí ó rẹ̀ dà fún mi. Orúkọ ọ̀gá. Fi Ọlọ́run ọba tí ó fi Ọlọ́run ọba lókè ní gbogbo àti àti something wa 235 Lẹ́wọ̀n ní prison. Nínú sẹ́ẹ̀lì ibi táwa wà ní àpèrè ní MBO ibi táwa wà àwọn táwa ń bọ̀ 235 ní àwọn táwa nínú prison tí àwa wà lọ. Kò sí ààyè fún mi láti jókòó àti láti sùn lẹ́yìn tó ti máa fi wá sí ní àlàáfíà. Wo sàmì ò ní rógun ẹ̀wọ̀n. Ọ̀gá sàmì ò ní rógun ẹ̀wọ̀n. Ẹ̀yin 200 plus. Lórí ọlá. Àwọn 200 plus. Àwọn 200 plus nínú ẹ̀wọ̀n. Now, mo fẹ́ bí ní bèrè gan. Ọ̀pọ̀lọpọ̀ yín ń sọ̀rọ̀ nínú ẹ̀wọ̀n yẹn. Tó dẹ̀ jẹ́ pé kò mọwọ́ kò mẹsẹ̀ ló gbé débẹ̀. Àwọn tó mọwọ́ tó mẹsẹ̀ náà wà níbẹ̀ tí kálukú sì ń gbàdúrà pé kọ́lọ́n kó wa rẹ̀ kọ́lọ́n kó wa rẹ̀ kọ́lọ́n kó wa rẹ̀ ẹni tó mọwọ́ tó mẹsẹ̀ ló pọ̀ jù níbẹ̀. Now ìwọ gan bó ṣe mọ́mí ẹ̀ ń gbàdúrà gan. Mọ́mí ẹ̀ ń gbàdúrà gan. Ìyá ẹ̀ ló máa ń pray yẹn nínú ìjọ tí ó máa ń mú gidá ní báyìí. Ìgbọ̀n mẹ́ẹ̀ ni ó sábà máa ń gbálẹ̀ sọ̀rọ̀ǹdì tó máa ń fi gírìn báyìí tó nígi tó kọ́ ẹ̀dọ́ fi gírìn tó máa ń rọ̀ kàwé báyìí. Èmi ò tiẹ̀ mọ̀. Nígbà wá dénà ní àwọn ọmọ tán láwọn ń wá ni àsọmọ tí wọ́n ń wá àṣẹ ogun tí ò mọ̀ díẹ̀ àsọgun tí ò mọ̀ díẹ̀ àṣọ ti wọnú ẹ̀ lọ. Ọ̀gá wa wọn kì í scam nǹkan bí o. Mi ò kí ló kàn mí. Kí ló fẹ́ fún mi? Àbádọ́gbọ́n sọ ni àbí wọ́n fẹ́ dọ́gbọ́n fúrèmù owó bí ìwò ni. Kí ló kàn mí tí ò bá ṣẹlẹ̀ ẹni tó bá ṣẹlẹ̀ mo kàn rí lọ́sọ̀gbọ́n mo ṣe ní kó wá pé kó wá sọ tó sọ láàárọ̀. Hallelujah. Hallelujah. Wá di ẹ̀ ìwọ gẹ́gẹ́ wá sí prayer city wa wá ọkùnrin wa lọ bá mọ̀mọ́ kí ló ṣẹlẹ̀ agbọ́n nǹkan báyìí tágbàlá Gabriel sọ kí ló ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ àmọ̀. Hallelujah. Hallelujah. Ogun tí ò bá pa. Now ìwọ fi àwọn èèyàn lẹ́ǹbẹ̀ ni o. Ó fa àwọn èèyàn lẹ́ǹbẹ̀ ni. Ẹ̀gbọ́n tó sọ. Ó lóun fa àwọn èèyàn lẹ́ǹbẹ̀ tó pọ̀ gan. Ogun tí mi ò gbọ̀n díẹ̀. Jésù. Ogun tí mi ò gbọ̀n. Ogun tí ayé ń tán dè tẹ́lẹ̀ fún mi. Olúwa gbé padà fún wọn. Olúwa gbé padà fún wọn. Olúwa ṣe kí ni o? Gbé padà fún wọn. Ọláwọ̀n ní gbéṣẹ́ fún ọ̀daràn o. Àmì Jésù. Kí mo ní wọ̀n ní ṣe? Wọ́n ní gbéṣẹ́ fún mi dáràn. Wọ́n ní gbéṣẹ́ fún ọ̀daràn o. Ẹni sún sà ní lórí òkè ní any church ní gbọmọ ìjọ dáràn o. Àmì Jésù. Ní gba àwọn tó wá gbàdúrà ní gbà wọn dáràn. O ní sí ọ̀rẹ́ yàn dáràn. Ọ̀gá o ní sóore dáràn. Oore tún nìmí yóò tún dogun. Olúwa o. Oore tún nìmí á tún dogun. Ìrànlọ́wọ́ nìmí á tún dogun. Wọ́n ló ní kéèyàn sún ọ̀dọ̀ ẹ mọ́jú àánú mi sí ọ. Olúwa ní ìkìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin kọ̀ọ̀kan bí tó jẹ́ pé ẹ máa ń ní àṣemáṣe pẹ̀lú obìnrin mọ́jú èyí tẹ́ ẹ̀ mọ̀. Ọ̀gá lọ so ewé agbẹ́jẹ́mọ́wọ́ obìnrin ò ní kú sí ọlọ́dọ̀. Àmì lórúkọ Jésù. Lọ so ewé agbẹ́jẹ́mọ́wọ́. Gbọ́ mi dáadáa ṣíà ilé tí mò ń sọ ṣíà rẹ̀ ọ̀gọ̀rọ̀ ọkùnrin tó jẹ́ pé àwọn pẹ̀lú obìnrin àjèjì mọ́jú. Òtá ilé mọ́jú, òtá ìtọ̀hún mọ́jú, òtá ìtẹ̀lé mọ́jú.
ọ̀gá mo bá gbọ́ wọn bóyá ẹni tó ti dájọ́ kú fún ni ẹni tó ti fún ní máàkì ikú ìwọ ò ní mọ̀ ọ̀gá òǹgá ni ó dáa jù lórí bẹ́ẹ̀dì ìwọ ti wà kárí ìdèwé ó kàn rí tó ya wọn bọ́ ó kàn lọ ni máníjà hòtẹ́ẹ̀lì sọ pé ọ̀gá na you kill am ìwọ lónìí I no kill am ṣebí we enter here together máníjà ní na you kill am á ní no be me á ní wọ́n lọ wí tẹ̀lé station ó bá di ẹ̀wọ̀n egbére ogun tó mọ̀ díẹ̀ ogun tí wọ́n ń gbé kalẹ̀ fún ọ ẹ sàmì tó le ogun yóò ní forí ní Jésù ogun yóò ní forí 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 Olúwa gbé ogun fò mí dá. Olúwa gbé ogun fò mí dá. Gbé ogun fò mí dá. Olúwa gbé ogun fò mí dá. Ẹ gbé ogun fò mí dá. Olúwa gbé ogun fò mí dá o. Ẹ gbé ogun fò mí dá. Bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ìyàwó ilé wá ní kí n kìlọ̀ fún ìyàwó ilé obìnrin single mother máa ní kọkùnrin wá bá ọ́n lé ọ̀gá kò gbọ́dọ̀ kọ́ mọ́ ọ lọ́wọ́ o bóyá wọ́n ti fi àmì sí i lára èèyàn kàn kọ́ lẹ́ẹ̀mẹ́ta ni ó bá dọ̀ ìwọ ò sì mọ̀ kankan pa ẹ̀ ìwọ ò dẹ̀ ṣe bí rí ìwọ kàn lọ ní kò kàn orí o bá dùn ara rẹ ni yóò sì di adiwàlà mọ́ lọ́wọ́ ẹnujọ́ mẹ́ta yìí December là ń lọ yìí ẹ̀yin èèyàn yìí ẹ ṣọ́ra ẹja ṣọ́ra Olúwa sọ fún Abrahamu rìn níwájú mi kó o pé mo sọ fún wa lánàá láàárọ̀ àǹtá àgbàwẹ̀ mo ní kò tó bá ń sọ fún wa ní oṣù yìí oṣù kẹwàá oṣù kọkànlá oṣù kejìlá ni pé ká rìn níwájú òun ká sì pé ẹ gbé ogun fò mí dá. Gbé ogun fò mí dá. Sí ìmọ̀ bóyá ẹ máa gbà. Ó ti ẹ̀ lágbẹ̀ẹ́ jẹ́ ìpínlẹ̀ náà lẹ́yìn. Ẹnu yín ṣí dáadáa, mo rò pé ẹ ti jẹ́. Olúwa gbé ogun fò mí dá. Gbé ogun fò mí dá. Gbé ogun fò mí dá. Gbàdúrà o, gbàdúrà gan o. Gbàdúrà lájú. Èmi kọ́ ni màá ṣe ìgbẹ́gbẹ́. Níwájú ẹ̀lájú níwájú Kristi ayé àti ọ̀run. Àdúrà làwa gbà. Ẹ̀fí mo ṣe rí ọ̀kan tí mo ní kó máa bọ̀. Ìyìn tí mò ń sọ lọ́wọ́ ó bá ń tó ṣe ọ́ mu ni mo ṣe dà ìbá àtọ̀rọ̀ sọ́dọ̀ ẹ̀ ní ìgbé wá fún ẹ̀kú tọ́lọ̀ ń bá rán yàn sí ọ fáìn tó bá rán ìgbé wá fún ìrànlọ́wọ́ mi o táni mo gbé wá fún ìrànlọ́wọ́ ni màmá ni ó dè lò ó ní ìgbé wá fún ẹ̀kú pray àdúrà làwọn gbà rọlẹ̀ pray tọ́lọ̀ ń bá wá rán yàn sí ọ pé bọ̀dà tẹ́ ẹ fi hàn lẹ́ẹ̀kan ẹ̀ dádì ẹ bá wá ṣọ́ọ̀bù fún ẹ bá ara tíà fún bábà lò lóhùn ń ṣe ẹ bá ara jẹ́rẹ́tọ̀ fún fáìn torí orí ìrè ó sọ̀rọ̀ Jésù wá gbàdúrà àdúrà ni ó pèrè wá Olúwa gbé ogun fò mí dá Olúwa gbé ogun fò mí dá. gbé ogun fò mí dá Gbé ogun fò mí dá. Orúkọ Olúwa gbé ogun fò mí dá. 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 Olúwa gbógun 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 fò mí dá. Lórúkọ Jésù. Olúwa gbógun fò mí dá. Olúwa gbógun fò mí dá. Olúwa gbógun fò mí dá. Gbógun fò mí dá. Olúwa 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 gbógun fò mí dá. Lórúkọ Jésù. Olúwa gbógun fò mí dá. Lórúkọ Jésù. Olúwa gbógun fò mí dá. 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 Lórúkọ Jésù. Olúwa gbógun fò mí dá. Ogun tí mi ò mọ́wọ́ tí mi ò mẹ́sẹ̀. Olúwa gbé dá. Olúwa gbógun fò mí dá. Olúwa gbógun fò mí dá. Lórúkọ Jésù. Olúwa gbógun fò mí dá. 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 Olúwa gbógun fò mí dá.
dá. Olúwa gbógun fún mi 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 dá. Ayérayé gbógun fún mi dá o. Olúwa gbógun fún mi dá. Gbógun fún mi. Olúwa gbógun fún mi dá. Olúwa gbé ogun fò yín. Olúwa gbé ogun fò yín. Ọ̀gá ìdíje. Jésù. Ṣùgbọ́n ogun tó so mẹ́yìn Jésù ó fà wá. Ó fà lápò. Ogun tó yẹ kó dìde sí mi. Olúwa. Ogun tí wọ́n ń plan. Wọ́n plan wọ̀. Olúwa. Tí ogun bá plan kankan, wọ́n plan ẹ̀ wọ́n á dẹ́ mọ́rán. Wọ́n á dẹ̀ wá lọ gbé Paul olóòdó lọ́rùn. Wọ́n àmọ́ sọ́kún sínú pé kìíní ní ìdá nígbà ìlú tó ju ayé wọn báyìí. Tó ju ayé wọn báyìí. Hallelujah. Hallelujah. Ìdí Mikra gbé èèyàn ni. Ó gbé èèyàn. Ó lè gbé èèyàn mẹ́ta sẹ́yìn. Ó bẹ́ẹ̀ nìkan sọ́jú gbé èèyàn méjì sẹ́yìn. Ẹni tó dẹ̀ ti kejì lẹ́yìn kó tó dé Itore náà tẹ̀ náà ń lọ ni. Ẹni ẹ̀ dẹ̀ kù sínú mọ́tò. Ó dẹ̀ kù sínú mọ́tò. Wọ́n lè dé junction. Ká ló pa ábò náà jẹ́ kíní kan. Ẹ̀yin tó wà ní mọ́tò ni. Ẹ fẹ́ lọ lò ní ẹ fẹ́ lọ ṣe àárẹ̀ wà lẹ́wọ̀n. Wọ́n gbé ní títì. Wọ́n gbé yẹn títì wọlé. Wọ́n jiyàn pé no. Ẹ fẹ́ lò ní. Ẹ fẹ́ lò kó wá jẹ́ wá pa. Ẹ wá dọ́gbọ́n dé junction pé wọnú mọ́tò ni àti driver àtàwọn tó kù wọn ìdí wọn lọ. Wọ́n mú wọn di àárọ̀ yìí. Ogun tí wọ́n ti parí ẹ̀ ni. Ẹni ẹlẹ́ni tí ń wá ti jẹ tó ń wá ti mu ó sì gbé èèyàn nínú mọ́tò yẹn dẹ̀ kù sínú mọ́tò ẹni wọn méjèèjì. Ogun tí wọ́n ń ṣètò ẹ̀ lẹ̀ fún mi. Ogun tí wọ́n ń ṣètò ẹ̀ lẹ̀ fún mi. Olúwa paná ẹ̀ lójijì. Olúwa paná ẹ̀ lójijì. Ilé wọn lórí. Ilé wọn lórí. Ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì. Olúwa paná ẹ̀ lójijì. Ilé wọn lórí. Paná ẹ̀ lójijì. Paná ẹ̀ lójijì. Ilé wọn lórí. Ẹ̀yin alájọ. Nínú gbogbo bí wọ́n ṣètò rẹ̀ wọ́n ṣètò ẹ̀ lẹ̀ Olúwa paná ẹ̀ kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò ní ilé wọn lórí. Olúwa paná ẹ̀ lójijì kò
lórí. Olúwa pa náà lórí. Ilé wọn lórí. Olúwa pa náà lórí. Olúwa pa náà lórí. Olúwa pa náà lórí. Ilé wọn lórí. Olúwa pa náà lórí. Olúwa pa náà lórí. Olúwa pa náà ọkọ fẹ́ ìyàwó ó fẹ́ ìyàwó ẹ̀ dẹ̀ lóyún wọ́n dẹ̀ sọ pé láyọ̀lé à ń gbọ́ láyọ̀lé máa sọ wọ́n dẹ̀ dọ́jọ́ tí ìyàwó máa sọ wọ́n dẹ̀ dé ọ̀tútù bàbá ìyàwó wá ó wá wojú ọkọ ìkọ́kọ́ ò gbọ́dọ̀ sọmọ mi o ọkọ òpin irú fúléyàwó lẹ irú lóde kò sáà gbọ́dọ̀ sọmọ mi kò gbọ́dọ̀ sọmọ mi o bàbá ò sọ bó ṣe ń lọ ìyàwó wọlé bọrú báyọ̀ ọkọ ṣe ń dá nìkan tó lóde ọkọ náà kan lọ bá dọ́kítọ̀ gbé dọ́kítọ̀ ẹjọ́ ìyàwó mi ẹjọ́ bójú ọpẹrẹsàn ẹjá sí wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ wọ́n jẹ́ dọ́kítọ̀ ní kọ́ mọ́ wọ̀rí fọ́ọ̀rọ̀ obìnrin ló fẹ́ dá ọmọ bí wọ́n ní wọ́n sọ pé ó ń gbin lọ́wọ́ ó ń gbin lọ́wọ́ ó ń gbin lọ́wọ́ ó ń gbin lọ́wọ́ orí gbígbin ló dákẹ́ sí. Olúwa o. bó ṣe wá dákẹ́ wọ́n ráàyè ọ̀pẹ̀rẹ̀tẹ̀ wọ́n gbé ọmọ jáde kò sẹ́ni tó sọmọ bàbá ti rẹpẹ mo rò pé ó ti gbọ́ wọn ṣe dé kò béèrè ọmọ mi dà kò béèrè ọmọ tí ọmọ ẹ̀ bí ọmọ ẹ̀ ló béèrè ọmọ mi dà ìyẹn ni à bàbá ẹ̀ tiẹ̀ ní sùúrù bẹ́ẹ̀ náà lè ti rẹ́ ní ìlú ọ̀gbọ́dọ̀ ṣe èyí tí ẹ̀ sọ nísìnyí ó ti jẹ́ kí
ó jẹ́ kí nǹkan ṣe kí ló ṣe ìyàwó kú instantly bàbá pe àwọn ọlọ́pàá wọlé ní ẹ̀mú ọkọ dúró báyìí pé ṣé ẹ ti ń expect ẹ̀ tẹ́lẹ̀ àṣé nílé wọn gbogbo ọmọbìnrin tán bá ti bí ọjọ́ ọ̀kúnlẹ̀ náà máa ń gbẹ ẹ̀mí wọn. àsọjọ́ ìkúnlẹ̀ tán bá ti fẹ́ bímọ wọ́n ṣáà máa kú ní dandan. ọkọ ṣẹ̀wọ̀n bí oṣù 8 kí bàbá tó ní ẹ ṣáàfi ilẹ̀ ní tó máa ń ṣẹlẹ̀ lé wa ni. wọ́n ní bó ṣẹlẹ̀ sáwọn ẹ̀gbọ́n rẹ̀ méjèèjì ọjọ́ ọ̀kúnlẹ̀ ni wọ́n. bàbá ìyàwó wa ní kí la fẹ́ ṣe má bọ̀ fún àwọn parí ẹ̀tàn tó wá lọ́mọ ìyẹn ní àtọmọ àti ìyá tó kú ẹsẹ bàbá ọmọ lọ́mọ bàbá ọmọ kọ́ ló lọ́mọ bá a máa tó jẹ́ bẹ̀ tó oúnjẹ màmá fún ilé oúnjẹ ẹnìwọ́ méjèèjì ogun tí mi ò mọ̀ nípa ẹ̀ ìgbà tó kẹ́yìn nìyẹn ogun tí wọ́n ń ṣètò ẹ̀ lẹ̀ àṣìyàwó padà kú sẹ́yìn mẹ́kọ̀ọ́ yẹ kó fẹ́ obìnrin yẹn àbí ńgbà tó fẹ́ ó yẹ wọ́n ti gbàdúrà débi àdúrà bẹ́ẹ̀ wọ́n mọ̀ pẹ̀lú nǹkan yẹn ó máa pọ́n ń ṣẹlẹ̀ sí wọn lé wọn that is why o gbọ́dọ̀ máa wádìí kó tó rìnrìn àjò o fẹ́ fẹ́ ọkọ béèrè kí ní ń ṣẹlẹ̀ ńlé wọn o fẹ́ fẹ́yàwó béèrè kí ló ń ṣẹlẹ̀ ńlé wọn mọ́tò tó pé yóò fáyìn dé sáré lọ fẹ́ ọ̀gá nǹkan máa sí ọ̀wọ̀ nǹkan ó ṣògo ẹ̀ o gbọ́dọ̀ béèrè dáadáa o fẹ́ bẹ́ẹ̀ nìkan ṣiṣẹ́ béèrè báwọn àwọn tó ti bá ṣiṣẹ́ kí iná mú bọ̀ kí ní ìrìn àjò wọn sọ́n láti yọrí àbíkọ́ sórí burúkú bọ̀ ẹ̀nà wọn méjèèjì ogun tí mi mọ̀ ń pa ẹ̀ ogun tí wọ́n ń ṣètò ẹ̀ lẹ́ẹ̀dẹ́ mi olúwa gbé ogun yẹn mi olúwa gbé ogun yẹn mi paná ogun yẹn kí ilé wọn lórí padà ìgbà tó kẹ́yìn nìyẹn o olúwa paná ogun yẹn kí ilé wọn lórí padà ó ń yẹ olúwa paná ogun yẹn wọ́n ṣètò ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣètò olúwa paná ilé wọn lórí olúwa paná ogun yẹn kó ilé wọn lórí olúwa paná wọ́n ṣètò ẹ̀ fún olúwa paná ẹ̀kú ilé wọn lórí 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 olúwa paná ilé wọn lórí olúwa paná ẹ̀kú ilé wọn lórí olúwa paná olúwa paná ẹ̀kú ilé wọn lórí olúwa paná ẹ̀kú olúwa paná ẹ̀kú ilé wọn lórí 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 olúwa paná ẹ̀kú olúwa paná ẹ̀kú ilé wọn lórí 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 olúwa paná
Olúwa panẹ́ kò ní. Olúwa panẹ́ kò ní. Olúwa panẹ́ ògùn yìí. Àmín Jésù. Olúwa yí ilé wọn lórí. 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 Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Jésù. Olúwa yí ilé wọn lórí. Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Jésù. Olúwa yí ilé wọn lórí. Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Jésù. Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Jésù. Olúwa Àmín yí ilé wọn lórí. Jésù. Olúwa panẹ́. Àmín Olúwa yí ilé Jésù. wọn lórí. Àmín Olúwa Jésù. panẹ́. Àmín Olúwa yí Jésù. ilé wọn lórí. Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Olúwa Jésù. yí ilé wọn lórí. Àmín Olúwa Jésù. panẹ́. Àmín Olúwa Jésù. yí ilé wọn lórí. Àmín Olúwa Jésù. panẹ́. Àmín Olúwa Jésù. yí ilé wọn lórí. Àmín Olúwa Jésù. panẹ́. Àmín Olúwa Jésù. panẹ́. Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Olúwa Jésù. panẹ́. Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Olúwa Jésù. panẹ́. Àmín Olúwa Jésù. panẹ́. Àmín Olúwa Jésù. panẹ́. Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Olúwa Jésù. panẹ́. Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Jésù. Olúwa panẹ́. Àmín Jésù. Ogun ò ní borí. Àmín Jésù. Ọ̀gá ogun ò ní borí. Àmín Jésù. Bẹ́ẹ̀ni pé wọ́n ó ba ọjà Oh, yes. ṣùgbọ́n wọn ò ní borí. Oh yes. Gbogbo yẹn bá tiẹ̀ wá Oh. kó máa borí. Àmín Jésù. Kó tó dìde ọ̀run paná ogun. Àmín Jésù. Àánú máa sọ̀rọ̀ fún mi. 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 Àmín Jésù.
àánú máa sọ̀rọ̀. Àmín Jésù. Àánú máa sọ̀rọ̀. Àmín Jésù. Ọ̀gá àánú ó sọ̀rọ̀. Àmín Jésù. Ọ̀gá àánú máa sọ̀rọ̀. Àmín Jésù. Mọ́mì wa àánú máa sọ̀rọ̀. Àmín Jésù. Dádì wa ilẹ̀kùn àánú máa ṣí. Àmín Jésù. Màmá yìí àánú ó sọ̀rọ̀. Àmín Jésù. Ìrànwọ́ máa dé. Àmín Jésù. Ògo máa fọ́n. Àmín Jésù. Àṣẹ máa gbé ọdún. Àmín Jésù. Ó ní jábọ́. Àmín Jésù. Ó rògbòlù. Àmín Jésù. Ó rí ògbòlù. Àmín Jésù. Ó ní gba ọ̀fọ̀. Àmín Jésù. Ó ní gba ọ̀fọ̀. Àmín Jésù. Ó ní faragbá. Àmín Jésù. Ó ní gba ọ̀fọ̀. Àmín Jésù. Ó ní faragbá. Àmín Jésù. Ó ní faragbá. Àmín Jésù. Ó ní faragbá. Àmín Jésù. Mo kéde àṣeyọrí ẹ lẹ́nìí. Olúwa kéde rẹ̀. Àmín Jésù. Mo kéde àṣeyọrí ẹ. Olúwa kéde rẹ̀. Àmín Jésù. 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 Gbogbo aláboyún tó ń gbọ́ mi Olúwa ní mọ́bọ̀. Gbogbo aláboyún tó ń gbọ́ mi Olúwa ní kàn lọ wá omi. Tí má ti wá parí ẹ pè Olúwa jí ń pè fún wọn. Kí wọ́n ka Psalm 63. Psalm 63. Olúwa ní kí n pray fún wọn. Gbogbo aláboyún. Tọ́ba ti ẹni aláboyún tó máa ń gbọ́ mi. Olúwa ní kí n gbàdúrà fún wọn. Kí ọjọ́ kúnlẹ̀ má dọjọ́ ìnira. Olúwa ní gbàdúrà fún wọn. Mo na ọwọ́ mi méjèèjì òkè. Ẹni tó ń dúró dè yín dọjọ́ ìkúnlẹ̀. Ó máa fọwọ́ rẹ̀ ṣe. Àmín Jésù. Ó máa fọwọ́ rẹ̀ ṣe. Àmín Jésù. Ó máa fọwọ́ rẹ̀ ṣe. Àmín Jésù. Olúwa lẹ́nìkan ń bọ̀ ní Nàìjíríà lóṣù. Ní oṣù Sẹ̀tẹ́mbà yìí. Ó wà ní àbúrò ń bọ̀ Nàìjíríà lóṣù. Olúwa ní kí ẹni yẹn gbàdúrà gan. Olúwa ní wọ́n plan dé ẹni yẹn. Wọ́n plan dé. Wọ́n kọ́ plan dé. Olúwa ní wọ́n máa dé sẹ́kù. Ó dẹ̀ máa kọ́ lu bí ọ̀sẹ̀ kan lẹ́kọ̀ọ́ náà. Kó tó máa rìnrìn àjò. Olúwa ní wọ́n plan dé. Pàápàá wọ́n fẹ́ fún ní ìṣòro ẹsẹ̀ tí ó lọ máa rán gbà ó bá dán padà. Olúwa ní kí ẹni yẹn kíyèsí ara gan. Oṣù yìí ló fẹ́ wálé oṣù Sẹ̀tẹ́mbà. In fact, gbogbo tí mò ń sọ kó tó di on the 21, 2023 ni. Kó tó di on the 21, 2023 lóṣù yìí ló fẹ́ wálé. Olúwa ní kí ẹni yẹn gbàdúrà gan o. Torí wọ́n ń múra ẹ̀ lẹ́ẹ̀gan pé ó ti ń bọ̀ nílé o. Kí náà fẹ́ fi ṣe Olúwa náà wọ́n fẹ́ dá légbò lẹ́sẹ̀. Òun náà dẹ̀ ti ń rí feelings yẹn, ó ti lálàá ẹ̀ pé èyí tó ń bọ̀ nílé ìwàhálà ni. Olúwa ní kí nǹkan pray fẹ́ni ẹ̀ kó náà dẹ̀ pray fún rẹ̀ kí ọfà tí wọ́n fẹ́ rán sí kó padà ní ìlọ́po méje. Olúwa láwọn yẹn máa padà tú àṣírí ara wọn pé àwọn làwọn wá ń di ọ̀rọ̀ yìí pé kó dẹ̀ dáríjì wọn. Ẹnà wọn méjèèjì. Agbára tí ò di ó lọ. Ibo láríwó àmì ti dún ilé ó gbé mi. Àmín Jésù. Agbára tí ò di ó kọjá. Ilẹ̀ máa mì. Àmín Jésù. Ilẹ̀ máa mì. Àmín Jésù. Ilẹ̀ máa mì. Àmín Jésù. Ilẹ̀ ó mì. Àmín Jésù. Ilẹ̀ ó mì. Àmín Jésù. Ilẹ̀ ó mì. Àmín Jésù. Ìwọ máa tayọ. Àmín Jésù. Ìwọ lọ rà àánú gbà. Àmín Jésù. Àníwọ lọ rà àánú gbà. Àmín Jésù. Màmá lọ rà àánú gbà. Àmín Jésù. Lọ rí ìrànlọ́wọ́. Àmín Jésù. Ojú kì yóò tì ọ́. Àmín Jésù. Ọlọ́run àwọn àpọ́stélì. Ó máa gbé ọ dìde. Àmín Jésù. Ọlọ́run àwọn àpọ́stélì. Ó máa gbé ọ dìde. Àmín Jésù. Ẹ̀mí àwọn wòlíì. Ó máa gbé ọ dìde. Àmín Jésù. Ogun rẹ tán. Ogun rẹ tán. Ogun rẹ tán. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Ẹ ká wọlé. Ọ̀la Wednesday àbí. Yes, sir. A ní ìpàdé ń bí lọ́la Wednesday. Ní aago 6 sí 11. Torí à ń kan bí lọ́wọ́. A gbọ́dọ̀ fún ọ láyè kankan tẹ́fẹ́ kankan. Mo gbé Ọlọ́run ga fún ìrànlọ́wọ́ látòkè. Mo dẹ̀ yin Ọlọ́run fún àwọn tó ń dìde sí wa. Mo gbàdúrà fún wọn. Ojú ò ní tì. Mo dẹ̀ tún yin Ọlọ́run fún àwọn tí wọ́n tún fẹ́ dìde. Mo tún gbé Ọlọ́run ga fún wọn. Mo dẹ̀ ń gbàdúrà fún wọn. Pé kí ìrànlọ́wọ́ tí wọ́n retí ẹ̀ kó dìde fún wọn. Mo parí bí lọ́sẹ̀ nípa orí ọ̀fẹ́ yìí. Mo parí orí ọ̀fẹ́ Jésù. Iṣẹ́ Ọlọ́run kì í dúró. Ó ń tẹ̀síwájú ni. Kò sí àròyé inú iṣẹ́ Ọlọ́run. Tó bá ti dé ó ti dé nù. Tó bá ti yá ó ti yá ni. Ẹ má da Ọlọ́run dúró. Ọlọ́run bá dẹ́ iná dúró. Ọmọ bá ṣe pá yí àgbè. So ìsìn wà ìpàdé agbára wà bí ní àárọ̀ ọ̀la 6 to 11. Ẹnìkan níbo lòun ṣe débì prayer city wa. Káàpù nìyẹn o, káàpù là ń lò tẹ́lẹ̀ yẹn. Káàpù sì wà ń bẹ̀. Ìpàdé ẹ̀kọ́ kan lọ ń bẹ̀. In fact, wọ́n ń ṣèṣì ń bẹ̀. Wọ́n ṣèṣì láàárọ̀ ìlú káàpù sì ń lọ ń bẹ̀ pẹ̀lú owó agbára. But prayer city ilé mi jókòó sí báyìí. Níbẹ̀ mo jókòó sí. Lọ́wọ́lọ́wọ́ báyìí prayer city mo wọ́n fẹ́ rí mi prayer city mo wà. Bẹ́ẹ̀ mo jókòó sí ẹnìkan níbo ni kò nù. Máa bọ̀ láti Ìwó road. Máa bọ̀ kọjá
kọjá Bíúrì, kọjá Alákíá, kọjá Adégbàyí, kọjá Yànàgbàlà. Ó kù díẹ̀ kó dẹ́gbẹ́dá, ó ti rí billboard. Àwa gangan ti lórúkọ junction, Agbala Gabriel junction. Máa bèrè pé Agbala Gabriel city mò ń lọ. Agbala Gabriel prayer city. Wọ́n á sọ pé òyìnbó nìyẹn ń bẹ̀ yẹn. A ní ìpàdé agbára ní ọ̀la, ojú òní tí o. Wàrí ànúgbà. Ní Thursday mò ń bọ̀ ní Abẹ́òkúta. Eré àbọ̀ l'Abẹ́òkúta. Àbọ̀ l'Abẹ́òkúta ní ọ̀dọ̀ Go Garden Light Foundation. Ìyá ẹ̀ lẹ́fà Amẹ́ríkà ni wọ́n ti dé. Wọ́n fẹ́ ṣí nǹkan tuntun tó lágbára. Ìmí màdé bá wọn bless ẹ̀. Wọ́n pè mí pẹ̀lú ọwọ́ agbára dẹ̀ ń lọ. Abẹ́òkúta ẹ máa múra wálẹ̀ ní ọjọ́ wo? Thursday. A ti máa wà l'Abẹ́òkúta láti aago 10 àárọ̀. Àjọ wa ń bẹ̀ tí lójú ìlú. Ẹ bá ń ju address. Down. Abẹ́òkúta. After Mapoli. After Poli ó tán. Abẹ́òkúta. After Mapoli. Tó bá tún lọ làmà tó sọ fún àti Thursday mú bọ̀ ní Abẹ́òkúta. Thursday mọ́lá gbogbo. Màá kọ́ àyọ̀ ń ṣògbè láàárọ̀. Màá mú kàn lọ́wọ́. A máa dẹ́gbẹ́ Abẹ́òkúta sí 10. Wá di Friday ní alẹ́ ní night. Ọmọ àlọ́dọ̀ Prophet Tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù. Ó máa ṣe 3 days. 3 days power program. Máa wọ́wọ́ rí oúnjẹ máa bọ́ọ̀lẹ̀. Sọmọ wà ní Apẹtẹ ní church wọn ní alẹ́ Friday. Ẹ̀yin tẹ́ wà lápẹtẹ. Ẹ̀pà nípa orí ọ̀fẹ́ Jésù. Ẹ rí Kristi nínú mi ní alẹ́ Friday ní church Prophet Tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù ní Apẹtẹ ló wà. Ẹ bèrè church Prophet Tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù ní Apẹtẹ ní Ìbàdàn. Ní Saturday a máa wà ní Òṣogbo. Àwa l'Óṣogbo ó yá. Níbo ní l'Óṣogbo? Olóńkóró opposite UBA. Olóńkóró opposite UBA. Beside UBA Olóńkóró. Beside UBA Olóńkóró. Òṣogbo Saturday Olóńkóró beside UBA ni aago 2 ni màá wà bẹ́ẹ̀ ni nípa orí ọ̀fẹ́ Jésù èmi kọ́ Ọlọ́run o. Wọ́n bẹ̀rẹ̀ aago 2 ní ọ̀sán. Tó bá di Sunday a wà pàdé bíi fún ìpàdé agbára ti ìsinmi ológo then birthday màmá. Torí grandma máa pé 86 ní Sunday yìí. Ọ̀gá mẹ́wàá gbàgbé October 27 ti dé tán. Ó ní àjọ̀dún wa, àjọ̀dún ọdún kẹfà. Ẹnìkan níbo láti ṣe ibi náà ni. Ìwọ ó rí nǹkan wò. Ògo ni fún Jésù. Ọ̀gá Ọlọ́run ń tẹ àwa síwájú o. Ẹ̀mí àwọn wòlíì wà bí ogún àkókò nínú iṣẹ́. Agbára Ọlọ́run ń pọ̀ sí láyé wa lójoojúmọ́. Ìwọ náà ò ní jábọ́. Ẹnìkan ní dádì kó wá lé ẹsẹ̀ ń sinmi Ọlọ́run ní sinmi wà. Ọlọ́run kì í pe ọ̀lẹ. Ọ̀lẹ ò lè ṣiṣẹ́ Olúwa. Ọlọ́run ní agbára wa. A máa ń sinmi o. Ọlọ́run fún wa. A máa sinmi. Àsinmi gbogbo àárọ̀ yà fi sùn. Látàárọ̀ sílẹ̀ wa ti ń sùn. Ìgbà tó ń láti lọ sùn báyìí. So à ń sinmi. Ẹ̀rí ọwọ́ Ọlọ́run. Ojú òní tì. 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 Èyí tó bá wù yín fẹ́mi náà ní. Tó bá wù yín ni o. Tó bá wù ọkọ̀ fún mi lọ́rẹ̀ pé mo ní. Mo ti fún yín ní nǹkan tipẹ́ mo ẹ fún yín ní nǹkan. Tó bá wù ọ́ látọkàn. Ṣé tí o bá sí àdúrà rẹ ti gbà. Ẹ ká hallelujah méje. Hallelujah! 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 Hallelujah!